Ojútáyé Gist TV, kindly subscribe. Yétúndé Barnabas ti gbé eré àgbéléwò Iyemọja jáde. Gbogbo ẹ̀yin abómiwáyé ẹ jẹ́ ká ṣe oore yèyé fọ́sùn. Eré yìí yóò kọ́ gbogbo wa ní ọgbọ́n, àṣà àti ìṣe. Tí ẹ bá wo orúkọ náà Iyemọja, gbogbo nǹkan tó bá ti jẹ́ Iyemọja ó ti dìrọ̀ mọ́ nǹkan ìṣẹ̀ṣe, nǹkan àṣà tó sì dìrọ̀ mọ́ odò. Iyemọja jẹ́ òrìṣà ńlá tó jẹ́ wípé inú omi iná ń gbé, iná fi máa ń pè ní agbénú Búsọlá, Gbàgádà ẹwà. Ẹ̀yin tí wà ní orí Ojútáyé Gist TV, eré àgbéléwò tí ń ṣò lórí Yétúndé Barnabas TV, mo fẹ́ jẹ́ kí gbogbo wa ká tara ṣàṣà ká lọ wò níbẹ̀. Ẹ wo ìròyìn támójúbà Yétúndé Barnabas pitú méje nínú múvì tí a pè àkọlé rẹ̀ ní Iyemọja yìí, ó rẹ̀ really try nínú ẹ̀. Mo fẹ́ jẹ́ kí gbogbo wa subscribe sórí ìkànnì Ojútáyé Gist TV kí a bá lè máa rí oríṣiríṣi ìròyìn lọ́lọ́kan òjọ̀kan jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà gbọ́. Tí ó bá ṣe ń jáde báyìí, ẹ lọ máa wò ní orí channel Yétúndé Barnabas, ibẹ̀ nìkan lẹ ti lè rí wò, ibẹ̀ nìkan báyìí ṣoṣo òun lẹ ti lè rí wò. Ẹ wò ó níbí ìròyìn la máa ń ṣe àtúpalẹ̀, àgbéyẹ̀wò àti gbogbo àwọn nǹkan tí bá ń lọ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n múvì yìí ó jẹ́ eré àgbéléwò tó jẹ́ wípé gbogbo wa láàrin ẹ̀kọ́ kọ́ níbẹ̀. Ẹ tara ṣàṣà ká ẹ já lọ wò.